Ìjọba Ìpínlẹ Kwara gbé àwọn ilé ẹ̀kọ́ tì pa níjọba ìbílẹ̀ márùn-ún torí ètò ààbò tó mọ̀ mẹ́hẹ níbẹ̀. Ọlọ́run dákun bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba Ìpínlẹ̀ Kwara ó mà ti gbé gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó wà ní ìjọba ìbílẹ̀ márùn-ún tì pa, ìyẹn ní ẹkùn gúúsù ìpínlẹ̀ náà torí ọ̀rọ̀ ètò ààbò tó rí bákan níbẹ̀. Àwọn ìjọba ìbílẹ̀ tọ́rọ̀ náà kàn ó ní ìjọba ìbílẹ̀ Èkìtì, Ìsìn, Òkè Ẹ̀rọ, Ìfẹ́lódùn àti Ìrẹ́pọ̀dùn tí gbogbo wọn wà ní ẹkùn gúúsù ìpínlẹ̀ Kwara. Títì pa àwọn ilé ẹ̀kọ́ náà kò mọ̀ sẹ́yìn bí ọ̀rọ̀ ètò ààbò ṣe ń burú sí lẹ́kùn náà. Àtẹ̀jáde kan látọwọ́ alága ẹgbẹ́ àwọn olùkọ́ ìpínlẹ̀ Kwara NUT Comrade Yusuf Agboola ó mọ̀ ní ìjọba mọ̀ ti àwọn ilé ẹ̀kọ́ náà pa látàrí ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò. Ó ṣàlàyé pé kí àwọn olùkọ́ kí wọ́n kíyèsí àtẹ̀jáde yìí àti pé bí nǹkan bá ṣe rí àwọn yóò padà fi tó wọn létí o. Nínú ọ̀rọ̀ rẹ̀, alákòóso àwọn olùkọ́ níjọba ìbílẹ̀ Ìsìn Olóyè Lérè Balógun òun náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀. Àtẹ̀jáde kọmíṣánná fétò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara Dr. Lawal Ọlọ́rungbẹ́bẹ̀ ó mà sọ wípé ìjọba ìpínlẹ̀ Kwara ó gbé ìgbésẹ̀ láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìjọba mà fẹ́ kí ààbò tó péye kó wà fún àwọn akẹ́kọ̀ọ́ títí kan àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé lọ́gbà ilé ẹ̀kọ́. Ìdí rèé tí ìjọba tó fi yọjú ìgbésẹ̀ ètò ààbò láwọn ilé ẹ̀kọ́ náà. Gbogbo ilé ẹ̀kọ́ ìjọba àti aládàáni ń lọ̀rọ̀ náà mọ̀kàn báyìí láwọn ìjọba ìbílẹ̀ márùn-ún. Ẹ̀wẹ̀ ní ìrọ̀lẹ́ àná ìmọ̀ ní awuyewuye ó mà ló má gbòde pé àwọn ajínigbé wọ́n fẹ́ kọlu ilé ẹ̀kọ́ Anglican Girls College Ìlúdùnòrò, ṣùgbọ́n tí ìjọba tó tètè gbé ìgbésẹ̀ tó kó àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi ṣọwọ́ sí ilé ẹ̀kọ́ náà. Títì àwọn ilé ẹ̀kọ́ pa yìí ó mà wáyé o lẹ́yìn wákàtí 24 táwọn agbébọn tí wọ́n kọlu ilé ìjọsìn CAC nílùú Eruku ìjọba ìbílẹ̀ Èkìtì tí wọ́n sì pa èèyàn 3 pẹ̀lú jíjí àwọn ọmọ ìjọ 25 gbé lọ o. Ní ìrọ̀lẹ́ àná ó ní gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrazak Abdulrahman ó mà ló mà sí àbẹ̀wò sí ìlú Eruku láti bá wọn kẹ́dùn tó sì bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ń làwọn akẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ ìdánwò sáà ètò ẹ̀kọ́ kínní ní ìpínlẹ̀ Kwara. Kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó bá dá ètò ààbò padà sípínlẹ̀ Kwara o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ tàná, a dẹ̀ kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run bá rèé yóò fọ̀ nínú ayé mi àti yín o.